ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ìgbà míì máa wà nílé ayé tí èèyàn bá tí èèyàn bá ti jagun síbi jagun sọ̀hún, ó ní àwọn ọbẹ̀ bá rí pé ẹ tètè ṣẹ́gun àwọn ogun yẹn, ẹ rí pé ẹ dè mọ́ àbí pé ẹ mọ ẹni tí ó ń bá yín fínra, ẹ mọ̀ tó ń sàsín tó ń ṣe gbogbo tó ṣe tibí tó ṣe tọ̀hún, ẹ mọ̀ ẹ lè fẹ́ mọ̀ ó ní àwọn ọgbọ́n tí àwọn bàbá wa ayé àtijọ́ tó fi ń ṣe tó lè fi mọ ẹrú ẹni tó ṣiṣẹ́ ibi yẹn. Wọ́n mú ní ọgbọ́n tó ń lò tó fi ń mọ ẹni tí ó ṣiṣẹ́ ibi yẹn. Àwọn ọgbọ́n yìí kò pín síbì kan o. Bí mo ṣe mọ̀ bẹ́ẹ̀ ni ìwọ náà ṣe mọ̀, bí ìwọ ṣe mọ̀ bẹ́ẹ̀ lèmi náà ṣe mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá ọwọ́ ta ló ti rí oògùn yẹn, ọwọ́ ta ló ti rí kíní ìmọ̀ yẹn, ọwọ́ bàbá ẹ, ọwọ́ màmá ẹ, ọwọ́ ẹ̀gbọ́n ẹ, ọwọ́ àwọn bàbá àgbàlagbà láti rí. Èmi náà wá àwọn àgbàlagbà náà mo ti gbà, òun náà wá àgbàlagbà lójú wa, because ilé ayé la bó òótọ́, ilé ayé la bá irọ́, ilé ayé la bá irọ́, ilé ayé la ló bó òótọ́ á fi ẹlẹ̀ sáyé, wàá fi òótọ́ lẹ̀ sáyé lọ ní, wàá fi irọ́ sílẹ̀ sáyé lọ ní. So that's the reason why pé o gbúdọ̀ máa ju tọwọ́ ẹ lè fún àwọn èèyàn láti máa fi ran àwọn èèyàn lọ́wọ́. Ọmọ ìyá mi tó bá ti rí pé wo rí pé wọ́n sà sí ẹ, o lè fẹ́ mọ ibi tí ogun yẹn ti ń wá lórí ẹni tó sà sí ẹ, o lè fẹ́ kó àsàsí yẹn kó padà sórí alásàsí náà, o fẹ́ mọ̀, o lè fẹ́ ká àsàsí náà padà sórí alásàsí. Kí ló máa lọ sí ọmọ ìyá mi? Wá lọ wá kóró àgbálùmọ̀ ẹyọ kan péré, kóró àgbálùmọ̀ ẹyọ kan péré àti odidi atare kékeré kan, mo sínú ìkan tó fẹ́ fi jó, wàá jó akúná, bàtọ́ akúná ọmọ ìyá mi, wá fi sí gbẹ́rẹ́ ẹyọ kan, ìkan fẹ́ nìkan ni o, gbẹ́rẹ́ kan síbí, sorry, ẹ má bínú, gbẹ́rẹ́ kan sí gbẹ́rẹ́ yípo ọrùn ọwọ́ yín, gbẹ́rẹ́ yípo ọrùn ọwọ́ yín, olódàjù á jẹ́ kó máa rí lójú àlá, lójú ayé, a máa rí bọ̀ kó tó sùn, wàá máa fi ọwọ́ tó fi sí gbẹ́rẹ́ sí yẹn, wàá máa fi bọ́ ojú ẹ̀ sísàlẹ̀, wàá máa fi bọ́ ojú ẹ̀ sísàlẹ̀, wàá lè máa jẹ́ kó máa rí ẹni tó sà sí ẹ. Gbogbo ẹni bá sà sí ẹ pátápátá ló máa rí, gbogbo ẹni bá sà sí ẹ pátápátá láìkọ̀kan ló máa rí lójú àlá, lójú ayé, lójú àlá, sorry. Gbogbo ẹni bá sà sí ẹ, gbogbo ẹ ló máa rí. Kóró àgbálùmọ̀ kan wàá mú sínú apẹ̀jọ́gùn, wàá mú odidi atare kékeré kan, wàá mú sẹ́gbẹ̀ẹ́, wàá jó, bí bá jó tó mọ̀ ìyá mi, wàá lọ wá kúná, wàá fi sí gbẹ́rẹ́ sí ọrùn ọwọ́ ẹ méjèèjì. Gbogbo ayé bá sà sí àwọn tó sà sí ẹ yẹn, tó bá lóògùn, gbogbo wọn ló máa rí lójú ayé o. Ó kàn máa ṣe kí ni, wàá máa fi ojú àlá, wàá máa fi ọwọ́ máa bọ́ ojú ẹ tó bá fẹ́ sùn, àwọn fò bọ́ ojú ẹ, gbogbo wọn ló máa rí. Bọ̀ tí ẹni pé báwo ló fẹ́ ṣe, ẹ̀yin tẹ́ bá mi pé ẹ fọwọ́ fíńgà, ẹ máa fọwọ́ pa ibẹ̀ yẹn, ẹ máa fọwọ́ pa orí ìdodo inú ẹ, kì í ṣe ìdodo inú obìnrin ni o. Ẹ báyìí kó fọwọ́ pa, make sure pé òun rìn ní kíní yẹn lóòrèkóòrè o, because bó ṣe wà ó máa weak ni kíní yẹn máa jẹ́ kó kíní yẹn máa weak, understand? Ìyẹn ti bẹ̀ yẹn, because kò lè ṣeé ṣe kó má fọwọ́, kò lè ṣeé ṣe. So àdúrà gba, ẹ má bínú, ẹ má jẹ́ kí n correct ẹlòmíì bó ṣe wà ìfẹ́ jìnlẹ̀ ẹlòmíì, àdúrà gba o. Thank you very much, God bless you. Ire o.